Ṣàgá Olómù ẹ ti máa ṣùṣù àná ni ọ̀nà yìí náà ni ọ̀dá o gbogbo ẹ̀ pàjápàjá yánmayàn Ọlọ́run kó gbà wá lọ. Ṣàgámù ṣe máa rí lánàá gbà tó jòrò àbíjẹta lójóró Mr. Jáwọ́sí yóò yí pọ́nṣọpọ́nṣọ yánmọ́yánmọ́ àgàgà tẹ́ ẹ bá kúrò ní lúkòsì. wọ́n pè mí kan ní ìtasán ní torí ìtasán nìyẹn omi tó wà lọ́nà bí wọ́n bá ju kíní tó máa fi pa ẹja àwọn a máa kó ẹja a máa kó ẹgbẹ̀lẹ́mù kó ẹja jáde nínú omi Ọlọ́run kó gbà wá ẹjọ́ ìjọba àpapọ̀ ló ní ọ̀nà yìí kódà many government officials ni wọ́n gbàbẹ̀ kọjá wọ́n rí ṣùgbọ́n wọ́n sọ nígbà jẹ́ pé original motor wọ́n ń gbé gbàbẹ̀ original motor ń gbàbẹ̀ wàláì kò ní jẹ́ ká mọ̀ pé lágbájá báyìí ní lọ làkàṣègbè ní lọ wọ́n sì ẹjọ́ torí Ọlọ́run. ẹ wo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń wò wá lórí ẹ̀rọ ayélujára yẹn lórí Facebook wa Tungba FM live ẹ̀ máa wo Mr. Jáwọ́sí àti MC Bami kétékété Ìjẹ̀bú Òde láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ Mr. Jáwọ́sí ọ̀nà Ìjẹ̀bú Òde wá sí Kòròdú kò ṣe pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà ṣùgbọ́n láwọn ibì kankan súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó ti ń kórajọ látàrí àwọn kòtò tí ń bẹ láàrin ọ̀nà ẹ̀yin awakọ̀ lójú pópó ẹ̀tẹ́ká rọra ṣe ẹ̀yin tí ẹ̀ ń gba ọ̀nà yìí Mr. Jáwọ́sí bóò ní Kòròdú ròdù láàárọ̀ yìí. Ìkòròdú ròdù yẹn kò burúkú bàjẹ́ o mà àṣìṣù àná nàún àṣìṣù à gbogbo èmi ni Awólọ́wọ̀ ròdù wá sí ọjọ́gbẹ̀ láàárọ̀ yìí kódà tẹ́fìdé láyépo Ìkòròdú ó ń lọ bó jẹ kó máa lọ ṣùgbọ́n ẹ kàn kíyèsí àwọn tó ń gbèrò tí wọ́n já èrò lọ́nà ní gbogbo báyé kù àṣìṣù à gbogbo báyé kù náà. ló tẹ ò lè jẹ́ pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ò lè pẹ́ láàárọ̀ yìí. ọ̀nàrẹ́bù wà ní gbogbo ẹjọ́ tó lọ́lọ́ ọ̀nàrẹ́bù Dáìní ẹ má bá a túbọ̀ máa ran gómìnà ìpínlẹ̀ Èkó bàbá wa ọlọ́lá jùlọ Babájídé Olúṣọlá Sanwó-Olú ẹ máa tètè bá a rán wọn létí o kàn má gbàgbé wa ní gbogbo báyé kù ó kódà ẹ máa tẹ̀ mọ́ wọn létí pé àwọn ará ìgbogbo ti fẹ́ máa kó kúrò báyìí o wọ́n ní wọ́n fẹ́ gbé gbogbo mọ́ o wọ́n ń bọ̀ wá sí ìgboro ńgbà wọn ti di pé a ti ṣe ìsí báyìí Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ kó gbà ẹjọ́ ẹ máa bá a tẹ̀ mọ́ wọn létí nítorí Ọlọ́run gbogbo báyé kù wá sí èbúté ó ń lọ bó jẹ́ kó máa lọ ìpákó ló ń lọ bó jẹ́ kó máa lọ ṣẹ́ni ní ọba sẹ́kùmádé tírọ́ọ̀kì kan ó ṣe bẹ́ẹ̀ ó yarí sọ́nà láàárọ̀ inú ọba sẹ́kùmádé ni ńlọ́wà ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin sọ̀mọ̀rí ajíwárí ẹ bá tẹ̀lótẹ̀ló ọkọ̀ yẹn máa tẹ ìjánu rẹ̀ díẹ̀díẹ̀ ní ọba sẹ́kùmádé jáde sí ògbólótó ó sì lọ bó jẹ́ kó máa lọ àgíríkì òun náà ti máa sùúrù àní ẹja ní sùúrù lórí ọ̀rọ̀ sùúrù ló gbà. ọ̀rọ̀ àgíríkì yẹn sùúrù ló gbà. sùúrù ló gbà. ẹ̀kọ́ gbóná ni. ẹ̀yin tẹ́ ń bọ̀ láti òkè òkò ìṣàwò asọ́lọ̀ láàárọ̀ yìí ọ̀nà tí lọ bó yẹ kó máa lọ ṣùgbọ́n ẹ máa na sùúrù sí kẹ́ẹ̀tọ́ jáde sí àgíríkì sùúrù ló gbà láti àgíríkì náà tẹ́ fi máa dé ògbólóńtó sí májídùn asọ́lọ̀ àtọ́lọ̀ sí ìtọ́wòlò ṣáà níbi wébìrìjì ẹ gbẹ́sẹ̀ lé náà díẹ̀ ìtọ́wòlò sí ajégúnlẹ̀ sí ìràwọ̀ tómọ̀sì ìdẹ̀ra owódé méjèèjì kódà láàárọ̀ ìjà fi máa dé mọ́in 12 ó lọ bó jẹ kó máa lọ kẹ́tù ẹ gbẹ́sẹ̀ lé náà díẹ̀ sùúrù ló gbà lápá tibẹ̀ ẹ jẹ́ fẹ́ gba mọ́in 12 lọ sí ọ̀nà ajélógo sí ọmọlólú orí ọlá kàsímù tẹ́ lọ yára ṣẹ́ṣẹ́ṣẹ́ lápẹ̀rẹ̀ òun náà ó sì ń lọ bó jẹ́ kó máa lọ ẹ mọ Mr. Biggs tó wà níbi ọmọlólú yẹn ẹ rántí pé àtúnṣe ọ̀nà òun lọ lọ́wọ́ ń bẹ̀ torí Ọlọ́run mi ò ní sókè ẹ̀fà kẹrẹ ọkọ̀ wà o àmọ́ ọ̀nà sì lọ ṣùgbọ́n àtúnṣe ọ̀nà òun lọ lọ́wọ́ ń bẹ̀ ẹjọ́ ẹ bá tètè jára mọ́ àwọn ọ̀nà tó yẹ kẹ́ ẹ tètè ẹ bá ṣe lásìkò nítorí Ọlọ́run ẹ jẹ́ ká pe gómìnà ìpínlẹ̀ Ògùn sí àkíyèsí eléyìí fẹ́ẹ́ni níjọ́jú ẹ̀yà ní Ṣàngó ọ̀nà yìí ò bọ́ sí rárá pọ́nṣán omi yìí ò tí ì wá rárá omi sì ń bẹ́ẹ̀ mi ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. ṣé o ti rí Mr. Jáwọ́sí. ọ̀nà yìí ti kẹjẹgbẹ́ ju owó steaded. bí àṣà ọ̀gá mi kan owó steaded. owó steaded. nǹkan tó bá ti kọjá owó ọ̀sìn. tó ti kọjá àfaradà kódà bẹ́ẹ̀ kọjá níbi omi ṣe ní rùn àfi sùúrù Ọlọ́run kó gbà wá ẹjọ́ torí Ọlọ́run ọ̀nà tó lọ sí Sagam local government níbi secretariat yẹn Ọ̀fín high school níbi Ọ̀fín high school yẹn ọ̀nà yìí fẹ́ àmójútó ìjọba ìpínlẹ̀ Ògùn àkíyèsí ni ẹjọ́ torí ẹ bá tètè gbé ìgbésẹ̀ kódà ọ̀nà Adígbẹ́ road lábẹ́kúta ọ̀nà Adígbẹ́ wọ́n ti ń ṣe abala kan lọ wọn àti ìparí ẹ̀ ó ti ń tó bí oṣù 2 3 4 báyìí ẹjọ́ ẹ bá tètè gbé ìgbésẹ̀ àtẹ̀gbẹ́ kínní
àtẹ̀gbẹ́ kejì lọ́jọ́ ní ọkọ̀ wa wọ a rò pé wọ́n ti parí ẹ̀ ní àti wọ́ tán àtìmí àti bàbá gẹ́símánì ká tó mọ̀ pé ọ̀nà yẹn ó sì kù bíi máìlì bíi mẹ́wàá kí wọ́n parí ẹ̀ àti wá fẹ̀yìn pé ẹnjìníà n bá parọ́ ẹ máa já mi ẹnjìníà ọlọ́yẹ ó kéde àwọn ṣẹ́ni ìta Ìka road ọ̀nà wọ́ọ̀sì náà ó kẹjẹgbẹ́ Bámidélé o lè fi dẹ́dẹ́ẹ̀dì sí lẹ́yìn ọ̀nà worst ẹjọ́ torí Ọlọ́run ẹ bá tètè gbé ìgbésẹ̀ àwọn ọ̀nà akẹ́ńpẹ́ yìí sí àkíyèsí ni ọ̀nà Fada road mọ̀wé ọ̀ Fada road ọ̀nà yìí náà ó ń fẹ́ àmójútó ìjọba ìpínlẹ̀ Ògùn ọ̀nà kan tó jẹ́ abala ẹyọ kan lọ́wọ́ ọ̀tún tá a bá ń lọ nìkan la lè pé ó dáa ṣùgbọ́n kòtò kéékèèké kan ń bẹ lọ́nà ẹjọ́ kódà dẹ́rẹ́ náà bá ọjọ́ Fada ọ̀nà yìí ọ̀dà lọ síwájú grammar school ọ̀nà yìí ọ̀dà ẹgbẹ́ kejì ọ̀nà yìí wọ́ọ̀sì ẹjọ́ ẹ bá gbé ìgbésẹ̀ à ń pè é sí àkíyèsí. Mr. Jáwọ́nsì kan wá ṣe gàyà fóníròyìn lédè Gẹ̀ẹ́sì nítorí pé àròjọ mùsùlùkùn tá a bá padà dé lábala kejì oh my goodness ẹ tún máa gbọ́ níbi táwọn súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà láàárọ̀ ẹ̀ bó ti wulẹ̀ jẹ́ pé kò fi bẹ́ẹ̀ sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ látàrí holiday tó wà lẹ́ni Mr. Jáwọ́nsì àbí bẹ́ẹ̀ kọ́ sùúrù ní kẹ́nà sí ẹ máa ti torí pé àwọn ibi kankan ó fi bẹ́ẹ̀ ó já gèrè kí wọ́n máa sáré àsápajúdé nítorí ẹ̀mí tẹ̀ ń wù yẹn kò láàárọ̀ bó bá ti jápa no remedy ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ní gbogbo ibikíbi tẹ̀ tí ń gbọ́ wa Peter Bámidélé ni mò ń jẹ́ tí ẹ mọ̀ sí MC Bami ẹ̀jẹ̀ ká rọra ṣe lójú pópó láàárọ̀ tó ní. ó kéde àwọn ẹ pè mí sórí aago ẹ fẹ́ fi nǹkan tó mi létí ni o 08036557047 lẹ́ẹ̀kan sí àkó àyájọ́ ọdún ànábì ẹ̀mí wá sí ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ ayé àti lókè ìpẹ́ ẹjẹ́ àgbọ̀ ìròyìn lédè Gẹ̀ẹ́sì torí ẹ̀mí tí ó játa ẹ̀mí yẹpẹrẹ ni ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ èèyàn rẹ o.